nítorí tó jí bluetooth gbé adájọ́ ju géńdé-kùnrin yìí sẹ́wọ̀n. Géńdé-kùnrin ẹni ọdún mẹ́rìndínlógún Ogobuchi Ikebe tí adájọ́ ti ṣáájú jù sí ẹ̀wọ̀n nítorí ẹ̀sùn pé ó jí bluetooth gbé ni ó ti wà lára àwọn tíjọba ìpínlẹ̀ Ebonyi dá sílẹ̀ báyìí. Nígbà tí ó ń bá àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n rí ìtúsílẹ̀ gbà ọ̀hún sọ̀rọ̀ ní ọgbà àtúnṣe tó wà nílùú Abakaliki, ẹni tí í ṣe aya gómìnà ìpínlẹ̀ Ebonyi Mary Nwifiru ló ti pàrọwà sí wọn láti jìnnà sí gbogbo ìwà tó lè dá wọn padà sí ọgbà ẹ̀wọ̀n, tó ní àwọn tẹ̀síwájú láti jẹ́ kí wọ́n ní ìrètí fún ọjọ́ ọ̀la tó péye. Aya gómìnà ìpínlẹ̀ Ebonyi ló ti san owó ìtanràn àwọn ẹlẹ́wọ̀n ọkùnrin 41 níye ní ọgbà àtúnṣe ìlú Abakaliki ọ̀hún. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní géńdé-kùnrin Ogobuchi Ikebe ló sọ ohun tó gbé dé ọgbà ẹ̀wọ̀n, tó ní bluetooth ní òun jí gbé tí adájọ́ sì dá ẹ̀wọ̀n fún òun, ṣùgbọ́n òun dúpẹ́ báyìí wípé òun ti rí ìtúsílẹ̀ gbà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀